Merry Christmas. Ìyá irọ́ lẹ pa. Ìyá irọ́ lẹ pa. If you are a follower of Naomi, you will cry, you. Okay? If you are a follower and lover, and Naomi is your favorite, on this my show, go and take a break. This particular show I want to do. Look at the lies. This old woman is lying. What she's trying to do is damage control that cannot work. She said as at 6:30. And Oriyomi said it was when he got there that the stampede started. Èwo ni ká dìmú. Oriyomi nígbà tóhun débẹ̀ tí wọ́n ṣí ilẹ̀kùn fóhun tóhun fẹ́ wọlé ni wọ́n rush náà bẹ̀rẹ̀ sí ń tẹra wọn pa. Fídíò Oriyomi wà ńbẹ̀. Gbogbo yín fẹ́ ṣe damage control. Ẹ fẹ́ kàn investigate. Ẹ fẹ́ kàn béèrè pé kí ló fà á, kí ló dé tí irú eléyìí wáyé, so that irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Ọmọ 40. Wọ́n sọ actual number o, but according to information, wọ́n ní 40 children. Ó fẹ́ ṣe nǹkan, ó pé 0 to 13. Ó wá expect kí màmá wọn má sí ńbẹ̀. Ó fún wọn ní special invitation. Ó bọ́ sórí Gbogbo ayé, ó ní kàn máa bọ̀. Ìwọ ló pè wọ́n, Naomi ló pè wọ́n màmá. Naomi ló pe àwọn people yìí pé kàn máa bọ̀ kàn wá jẹun. Tí ó bá pè wọ́n, wọn ò ní yọjú. Tí ó bá announce, wọn ò ní yọjú. Ó lọ announce ní public forum. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ń wé ti Bódìjà, ti kí náà ń pè, ti other places, Abuja, ti kí náà ń porúkọ ẹ̀. That was a different scenario. Àwọn yẹn ò announce. Number 1. Number 2, àgbàlagbà làwọn tó wà involved. Títí eléyìí, gbogbo yín rí fídíò yẹn, bó ti ẹ̀ jẹ́ pé wọ́n try to bring it down káyé má rí. Wọ́n ò jẹ́ kán gbé gbogbo fídíò yẹn jáde. Ká rí ibi tí àwọn abiyamọ, nígbà tí ìyá ń sunkún sìn, ọmọ tó kú lọ́wọ́ àwọn tọ́mọ wọn kú, wọn ò lè rọ́mọ wọn mọ́ láyéláyé. Ẹkún ayérayé ni fún wọn. Wọ́n á máa rí ẹgbẹ́ àwọn ọmọ yìí tí wọ́n bá ṣe tán ní primary, wọ́n á sunkún ẹ̀. Tí wọ́n bá ṣe tán secondary, wọ́n á sunkún ẹ̀. Tí wọ́n bá ṣe tán ní university, wọ́n á sunkún ẹ̀. Tí àwọn ẹgbẹ́ wọn bá tún ṣe ìyàwó, àwọn ìyá wọn á rántí. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ wípé kò yẹ kán sọ̀rọ̀, ṣé kán sọ pé kírú ẹ̀ ṣẹlẹ̀ sí yín, kẹ́ lè mọ bí ẹkún kéèyàn máa lose èèyàn tó jẹ́ téèyàn bó ṣe rí lára. Mo béèrè ní o. Bàbá ọmọ tó kú 20 years nígbà tá ṣe graduation tá ṣe ní last week. Mo sun ẹkún ayọ̀ o, ẹkún pé kò sí ńbẹ̀. Ẹkún ayọ̀ àti ẹkún pé ó yẹ kó wà níbí lẹ́ni. Nígbà tí ọmọ ẹgbẹ́ aṣọ tó gbé wọ̀ mí lọ́rùn pé mọ́mì ẹ ṣe ẹkú ìtọ́jú wa. Mo ní bí ò bá ṣe dùn tó, mo rántí pé ó yẹ kí bàbá wọn wà ńbẹ̀. Bàbá wọn ò kú lọ́kọ̀, kò kú ní kékeré. In as much as pé kò tí ì darúgbó náà, kò yẹ kó kú ńgbà tó kú náà. 20 years down, àìtí ìgbàgbé ẹ̀. Èèyàn wá bí ọmọ, ìmí inú wọn ò bímọ mọ́ o, ó ti bímọ tán o. Ìmí inú wọn, bóyá ẹyọ kan tó máa bí tí orí mi bímọ nìyẹn o. Àmàrẹ́ni tó jẹ́ méjì kú nínú wọn. Àìtí rí any of those parents kan jẹ́ kán jáde wá sọ̀rọ̀. Àìtí rí anyone
kó jẹ́ kán jáde wá sọ̀rọ̀ rárá. Ká nílùú yìí ni àti rí táwọn parents àwọn ọmọ yìí ti máa sọ̀rọ̀. Ẹni tó bá ń blame àwọn parents yìí, ṣé ká sọ wípé kí ìṣẹ́ mú kó mú ẹ̀yin àti ẹbí yín náà kẹ́ lè mọ̀ pé ìṣẹ́ máa ń mú ọpọlọ lọ, poverty. And àwọn tí ìṣẹ́ bá mú, they are vulnerable in the society. Wọn ò lè ronú. Kí Oríyọmí tó dé ibẹ̀, there was no disaster. Wọ́n náà ti wà níbẹ̀ ní a night too, there was no disaster. Wọn ò tẹra wọn pa. Àbí wọ́n tẹra wọn pa? No. Kí Oríyọmí tó débẹ̀, Oríyọmí fún rẹ̀ sọ, èdè ètò wọn ò tẹra wọn pa. Tán ti sùn síbẹ̀ látàlẹ́. Nígbà tí Oríyọmí débẹ̀ láàárọ̀, ni gbogbo wọn rọ́ọ̀ṣì wọlé. Kí l'Oríyọmí wá lọ síbẹ̀? Kí ló lọ ṣe ń bẹ̀? Ṣèbá advert ló lọ gbé wá fóun. Ṣóhun ni organizer tó fi lọ síbẹ̀. Kí lẹni tó lọ sí station lọ pariwo pé òun fẹ́ 5,000. Èmi ń bi yín láti ọjọ́ tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀. Mo ní ẹ fún mi ní fídíò. Mo ní di fídíò ibi tí Naomi tó ti host 500 péré. Ó dà pé ẹ̀mọ̀kan tó ń pè 5,000 guests. Ẹ̀mọ̀kan tó ń pè ní 5,000 people. Ẹ fún mi níbi tó ti host 500 péré. Gbogbo yìí tí mò ń rí bí kárí 200, bí kárí 100. Ẹ fún mi níbi tó ti host 5,000. Ẹ̀mí àwọn ọmọ kéékèèké, future of tomorrow, future àwọn family kan, àwọn náà lọ sí yẹn due to improper planning. Avoidable ikú làwọn ọmọ yẹn kú. Ikú oró náà kú. Ikú pé wọ́n mọ̀ wípé ẹni tó pé 5,000 ó yẹ kó mọ̀ wípé eventualities lè ṣẹlẹ̀. A lè rọ́mọ tó máa fẹ́ǹtì. A lè rọ́mọ tí nǹkan kan máa ṣe níbẹ̀ yẹn. A lè rágbàlagbà tí nǹkan máa ṣe. Òun tó lówó àti host 5,000. Kí ló dé tí ò ní kíní níbẹ̀? Tí ò ní kí ló ń pè? Save emergency. Ẹ wo bọ́n ṣe gbé àwọn ọmọ mi ò fẹ́ gbé fídíò yẹn síta nísìn. Ẹ wo báwọn èèyàn ṣe gbé àwọn ọmọ wọn. Ẹ bá wa ṣílẹ̀kùn, ẹ bá wa já ibẹ̀ yẹn. Ẹ fi ra yín sí position ìyá àwọn ọmọ yẹn. Ẹ má nítorí ẹ̀yin lówó. Ẹ wà níbi tọ́kàn yín ti balẹ̀. Ẹ wà ní position tó jẹ́ wípé ẹ lè bára yín situation yẹn. Òun lẹ ṣe ń sọ wípé, lẹ ṣe rò wípé ẹ̀mí èèyàn kan ó ju àwọn 40 tó lọ. Òun lẹ ṣe rò wípé torí oúnjẹ tán fẹ́ jẹ, wọ́n deserve àti kú the same way tí Oríyọmí bọ́ta. The same way tí Oríyọmí tó bọ́ta, tí Oríyọmí sọ wípé àwọn parents àwọn ọmọ yẹn ni wọ́n wà at fault. Ẹ lọ gbọ́ nǹkan tó Oríyọmí sọ. Wípé àwọn parents àwọn ọmọ yẹn ni wọ́n wà at fault. Ẹ̀yin ò mọ̀ pé yín tẹ́ pè jọ àwọn tẹ́ pè. Tẹ́bí ń pa wọn ò lè ronú. Ẹ mọ̀ pé àwọn tẹ́ pè tẹ́bí ń pa oúnjẹ yẹn wà more important sí wọn. Either pé wọ́n greedy ni o. Wọ́n fẹ́ gbà more than enough ni o. That is not part of the situation. Tá ń sọ yìí. There is something called safeguarding. There is something called safety, emergency, protection. And there's something called looking out for the vulnerables in a normal society. Nigeria lèmi ti mọ̀ wípé èèyàn máa sọ wípé oore ló fẹ́ ṣe tó fẹ́ di ó tó di bí àìmọye olóore tó ń jì sí kòtò tí ò bá ṣe dáadáa. You are not even thinking. Èèyàn pé 5,000. We are not talking of 500. We are not talking of 50. Àti coordinate 50 going is a big deal. Àti coordinate 5,500 is a big deal. 100 is a big deal. Kí ló pe àwọn ọmọdé fún? Kí ló pa àwọn ọmọdé fún? Ó fẹ́ ṣe party fún wọn. Kí ló tí ò ṣe ní ìgbèríko. And you know what? In a normal society, ebi wà ní gbogbo ìlú. Ajáde bá ṣe ń lọ, ará wọn tán wọ bàtà, tán fi nylon ṣe bàtà, wọ́n wà títí bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Bá ṣe ń sọ̀rọ̀ yìí, ará wọn tán tọrọ owó, wọ́n wà títí. Ṣé ń gbọ́ mi? Bọ́n ṣe wà yẹn, tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tẹ́mi wọ́n bọ́ sí, ìjọba á dìde. Wọ́n ní sọ pé ó fẹ́ ṣe àánú.
every life matter. Ẹ̀mí àwọn ọmọ yẹn bó bí ẹ̀mí Naomi ṣe lọ́wọ́rí lọ́wọ́ yẹ lẹ̀mí àwọn ọmọ mẹ̀kúnnù yẹn náà àwọn ìyá wọn sunkún bí tán wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ọmọ ìyá àwọn ọmọ yẹn ń gé ka jẹ ipe kí làwọn ṣe léyìí fún bí tán wà báyìí. Àwọn ọmọ ìyá àwọn ọmọ yẹn wọ́n wò pé kí làwọn lọ síbẹ̀ yẹn fún. Ẹ gbọ́ ariwo wọn pé mi ìbá mọ̀ kí má dìde o, mi ìbá mọ̀ kí má yọjú o, mi ìbá mọ̀ kí má ṣe kinní kan o. Tí wọ́n bá ṣe the proper way tó lọ fún from school to school kò ní rí bẹ́ẹ̀. Tó bá ṣe tó pín invitation wípé ẹ gbà o mo fẹ́ host ọmọ 50 láti ọ̀dọ̀ ti yín o 50 láti bí o 50 láti bí o ẹ bá mi organize ẹ gbé mọ́tò sílẹ̀ kẹ́ bá mi kó wọn wá káwọn ọmọ yìí wá jẹun sí mi lọ́rùn mo fẹ́ múnú wọn dùn kò ní rí báyìí. Ìyá Naomi kàn dẹ̀ ń pariwo ni ẹkún tí ìyá Naomi ń sun èmi ò rẹ́kún tó sùn àwọn wo náà pretend fún. Wọ́n wá lọ tú irun wọ́n lọ tú irun wọ́n tún run ìdajì wọ́n wá wọ àǹkárá wọ́n wá ń hóyè èmi ò rómi ẹkún kankan lójú wọn o mi ò rí ẹkún kankan ní ojú ìyá Naomi. Naomi dẹ̀ mọ̀ wípé àwọn tóun fẹ́ deal pẹ̀lú àwọn tí wọn ò mọ̀ tún yàtọ̀ sí òsì ni àwọn tí wọn ṣe kí ni wọn ò mọ̀ ọ̀tún yàtọ̀ sí òsì ni wọ́n. Number 1 wọn ò kàwé dórí kókó. Number 2 ebi ń pa wọ́n ẹni tí ó kàwé tẹ́bi ń pa wọn ò lè reason the same way. Kí ló ń jẹ́ Jerry Eze ó ṣe more than that wọ́n ti báàgì oúnjẹ yẹn lẹ̀ wọ́n ń pè wọ́n ń gbé wọn lọ́wọ́ lé wọn lọ́wọ́ kí ló dé tí ò sí stampede ń bẹ̀ náà. Ẹ wá lọ sí Ìbàdàn ẹ lọ sórí TV station ẹ lọ announce wípé ẹ fẹ́ ṣe giveaway nílùú tí wọn ò gbọ́ pa wọn ò gbọ́ pó tó ọ̀mù gan dá ọ̀tún yàtọ̀ sí òsì mọ̀ wọ́n wá láwọn èèyàn wá from long distance places wọ́n wá gather. Every life ló matter irrespective. Every life ló matter. Ariwo tí ìyá Naomi ń pa yẹn kò make sense. Kàn fi wọ́n sílẹ̀ kíjọba ṣe the right thing tán fẹ́ ṣe. Ọmọ wọn ò lè kú kò sí nǹkan tó máa ṣe Naomi. That is tó bá jẹ́ wípé wọ́n mú lóòótọ́. That is tó bá jẹ́ wípé wọ́n fẹ́ mú lọ sí prison lóòótọ́. Ibi ni gbogbo yín wà tí wọ́n sọ fún wa pé Bobrisky wà ń jail. Ká tó find out pé Bobrisky ò lọ sí jail kankan. Bóyá gbogbo nǹkan tó ń ṣe yẹn because tó bá yẹ pé ìyá yẹn ò sunkún náà ẹ̀yin rí ìyá Naomi ò jẹni tó ń sunkún lójú yín ni àwọn wo náà ń tàn. Èmi ò ní kan tó bá wùn ìjọba kó má ṣe o tó bá wùn kan fi kó bá wùn kan fi Naomi sílẹ̀ I'm not about that but pé ẹkún rọ́ tí ìyá yẹn wá ń sun wípé ọmọ kan ṣoṣo bí ọ̀gá àwọn ọmọ tó kú náà ọmọ ni wọ́n lójú ọlọ́wọ́ àwọn parent wọn oníkálùkù wá bí ọmọ torí ọjọ́ ọ̀la ni oníkálùkù wọn wá bí ìyá Naomi ṣe rí Naomi àsọmọ tó ń rẹ òun lẹ́kún nígbà tó dàgbà tán làwọn ọmọ tó kú lọ́wọ́ àwọn ìyá wọn yìí náà torí ebi ń pa wọ́n tán ní kán wá jẹun tán fi ń ju ọmọ tí ò bá ń ṣe kórí burúkú báwọn yẹn náà tó ń ju ọmọ ebi ò jẹ́ kórí wọn pé mọ́ tó bá jẹ́ pé lóòótọ́ náà ju ọmọ o Oríyọmí ló sọ fún wa pọ́n ju ọmọ ara àwọn kan tó ń gun gate ìyá àwọn ọmọ yìí náà bí àwọn ọmọ yìí torí ọjọ́ ọ̀la ni wípé káwọn rí ọmọ pè ránṣẹ́ lọ́la káwọn rọ́mọ dùn wọ́n nínú pé ìṣẹ́ táwọn wà yìí kọ́mọ ra àwọn náà kúrò nínú ẹ̀ aríbi tí yíyá Naomi náà ti ń bọ̀ Naomi ló sọ wọ́n di ẹni tán dì lénìí ó pu gbogbo òbí nìyẹn gbogbo òbí gbogbo wa la mọ̀ bí ta ti ń bọ̀ àwọn kan láti ilé olówó àwọn kan kò sí much ọmọ tí àwọn òbí yẹn bí wọ́n dìde àwọn ọmọ tó wá bí sì ló ń gbé ògo fún family
bọ́rọ̀ generation ṣe rí nìyẹn wọ́n ní ìran mẹ́ta òun tó ṣì torí ẹ̀ la ṣe ń bímọ ìyá àwọn ọmọ yìí náà bí wọn ni kán lè dùn wọ́n nínú lọ́la nígbà tí ìyá Naomi wá ń pariwo ọ̀kan ṣoṣo ọ̀gá lọ́mọ òun lọ́wọ́ òun àwọn yẹn ń kọ́ wọ́n ń ṣọmọ oyún tán ní oyún oṣù 9 kọ́ làwọn yẹn náà ní ìkúnlẹ̀ ta fi ń bí ọmọ kọ́ làwọn yẹn náà kún ìrora ta fi ń gbé oyún kọ́ náà fi gbé ẹkún ta fi ń gbé ọmọ jáde ta mọ̀ bóyá a máa yè àbá àníyè ńjọ́ ta bá ń bí wọn kọ́ làwọn náà fi bí wọn àti ẹ̀ àwọn tí ẹ̀ máa ní privilege àti bí ọmọ dáadáa kan jọ àwọn yẹn lọ ìmí inú wọn inú ilé ló máa bímọ sí ìmí inú wọn ilé alágbo ó máa kú ó máa yè wọ́n lọ manage torí kò sí nǹkan kan wọ́n wá re àwọn ọmọ yẹn ìmí wọn rèé fún ọdún 2 ọdún 5 ọdún 6 ọdún 7 ọdún 9 ọdún 10 èyí tó wà ìwọ tó lórí ẹ̀dẹ̀ẹ̀dì yẹn máa block ẹ tí bá ṣe tán wọ́n ń ṣọmọ stop mumu ṣọwọ́ báyìí mi ní mi fẹ́ kí voice ẹ̀wọ̀n kan tí mò ń ṣe ṣẹ́kún náà sùn yẹn àbí show off wọ́n ò sunkún ìyá Naomi ò sunkún wọ́n ṣe show off ẹ lọ wo kíní Oríyọmí náà mi ò kàn fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ ẹ ní tí Oríyọmí lọ sùn sí hospital tó náà fi kíní sóhun lára èmi ò wá favour anybody lórí social media bí nǹkan bá ṣe rí ta bá ṣe rí la ṣe máa sọ ó ní olú ọmọ lòun ọmọ tòun olú ọmọ ní gbogbo ọmọ fóníká fún gbogbo òbí olú ọmọ ní gbogbo ọmọ gbọ́dọ̀ jẹ́ àtọmọ mẹ̀kúnnù àtọmọ olówó ọmọ mẹ̀kúnnù ẹni tó di president lẹ́ni ẹ lọ bèrè history ẹ̀yẹn Tinubu ẹ lọ bèrè history Tinubu bí tó ti wá ìyá tó bí ọmọ kó máa di president kí àbẹ̀ woman yìí tó tọ́ kò sí ọmọ tí ò lè tí ò jólú ọmọ bàbá ṣe tọ́jú ọmọ ni nígbà tó ń pariwo pé olú ọmọ lòun bí àwọn yẹn kọ́ wọ́n jẹ́ gbà sí ọmọ àbọ̀ jẹ́ gbà lé ọmọ àwọn ọmọ 40 compare to ọmọ ìkan ṣoṣo tiẹ̀ ó wá ń sunkún ṣó yẹ kí ìyá yẹn bọ́ta lásìkò tí ara nígbà táwọn èèyàn kórè tó ń sunkún pọ́mọ sunkún ó sọnù lọ́wọ́ àwọn ṣó yẹ kí ìyá yẹn bọ́ta sòṣì ọ̀rọ̀ tó sọ yẹn àwọn tó kọ́ ìyá yẹn kó bọ́ta òṣì ọ̀rọ̀ náà kọ́ kó wá sọ níta àwọn tó ní kí ìyá yẹn wá sọ̀rọ̀ wọn láìkí ẹ̀ it's too sensitive a time láti sọ pé olú ọmọ lọmọ tòun àwọn ọmọ tọ́mọ wọn kún kọ́ wọn ń ṣọmọ wọn ń ṣolú ọmọ wọn ò mátà tó rọ́jọ́ ọmọ mẹ̀kúnnù ká ní ọmọ olówó náà pọ̀ tó kú ní nǹkan tó ṣẹlẹ̀ yìí trust me kò sẹ́ni tó lè dá sọ́rọ̀ yìí wọ́n á ti ṣèdájọ́ pápápá but because ojú ọmọ mẹ̀kúnnù ká ní kì í ṣe pariwo pọ̀ kò ní sí nǹkan tó máa ṣẹlẹ̀ Oríyọmí fò bọ́ta ó láwọn òbí wọn náà wà at fault kí lẹ́yìn pé àwọn òbí wọn fún ẹ̀yin let's extend of hand of invitation sí wọn ibi tí fault yẹn ti wá nìyẹn if you didn't extend hand of invitation for them on public space they will not be there you gave them hand of invitation and they came ẹ̀yin lẹ pèrò sọ́kọ̀ ẹ pèrò àwọn ọmọ kéékèèké tí ẹ̀mí àwọn ọmọ lọ́mọ tán dẹni tán gbé dìgbàdìgbà tán kó òkú ọmọ sínú kẹ̀kẹ́ márúwá àmọ́ bọ́n ṣe ṣòkó àwọn ọmọ yẹn ń sìn àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ àgbọ́n nǹkan látọ̀dọ̀ àwọn parents wọn ò fún anybody access láti bá àwọn parents àwọn ọmọ yẹn gan sọ̀rọ̀ because àwọn fẹ́ ká mọ iye ọmọ tó kú gangan because I heard wípé nọ́mbà tó kú gangan kọ́nà sọ fún wa hospital tó ń gbá àwọn ọmọ yìí lọ gan kò sí nọ́mbẹ̀ níjọ́ tó ń gbé wọn lọ sí hospital general hospital government hospital kò sí nínú ibi tó ti gbá àwọn ọmọ yẹn lọ ìyẹn náà fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ kó wọ́n síta nìyẹn Nigeria is not a good country until they start doing things right and until we keep quiet and stay away gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ wípé nǹkan tó fẹ́ ṣe tẹ́ bá wà labroad tí ìjọba bá múyàn labroad ẹ lè dá sí mo ń béèrè ní o tí ẹ bá wà labroad tí ìjọba bá sọ pé báyìí làwọn ṣe fẹ́ ṣe nǹkan any one of you ṣe lè influence nǹkan tó bá fẹ́ ṣe Nigeria lè ti máa influence nǹkan tẹ́ máa dá sí nǹkan pé wọn gbọ́dọ̀ ṣe ń bẹ̀ wọn gbọ́dọ̀ máa ṣe ń bẹ̀ lẹ́ máa ní wọn gbọ́dọ̀ ṣe bẹ̀ wọn gbọ́dọ̀ máa ṣe bẹ̀ ìgbà tó rí Yọmí dé ní stampede bẹ̀rẹ̀ and on this note báwọn ọmọ yẹn ṣe rí ni àwọn ọmọ yàrá wíìnà ṣe rí lọ́wọ́ ẹ̀ we have to allow government do things the right way kí ìlú yẹn tó lójútùú ìbí kò sí nǹkan tó yẹ pé sentiment àbí lágbájá ni ọmọ tàmẹ̀dù ni ẹ bá mi ro ẹ̀rọ tọ́ Ọlọ́run ẹ fi torí Ọlọ́run ṣe ẹ ṣe kinní kan wọ́n ń ṣerú ẹ̀ nílùú tán bá fẹ́ kó dáa
àwọn ọmọ kéékèèké náà kú yẹn kì í ṣe àgbàlagbà tí wọ́n lè dúra wọn ibi tágbàlagbà bá kú sí ẹ lè sọ pé kíní ibi tọ́mọdé bá kú sí ìyè kan gbọ́dọ̀ jẹ́ fọwọ́ wò bẹ́ẹ̀ wọ́n ń rọ sẹ́gbẹ̀ẹ́ gbogbo ọmọ lọ́mọ every life matter ó dàárọ̀.